ó ga jù gbowó ṣá ó ga àdúgbò fọlọ́ ọpẹ́ ní fọ́lọ́run. ọ̀pọ̀ náà làwọn máa dùn àmín ọ̀pọ̀ ẹ̀mí no going back no going back Yorùbá nation ó ń tẹ̀síwájú no going back ni no going no back going back ni àdúgbò fọlọ́ Yorùbá nation ti wá ń tẹ̀síwájú ó no ń going back tẹ̀síwájú lágbára Ọlọ́run. ẹ bá ń kí àwọn pòfẹ́sọ̀ Àkí bàbá Bánjí Akíntóyè fún ti mọ̀mọ́ wa tó ṣaláìsí Ọlọ́run fọ̀run kẹ́ wọn àmín Ọlọ́run bá tó dẹ̀ láì tó lójú kẹ́mi bàbá ogun àmín bàbá ogun wa délé ìlérí láti Ọlọ́run àmín adẹ dúpẹ́ lọ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé ẹ wá bá wa bá bàbá wa ṣayẹ tìyàwó wọn Ọlọ́run jẹ́ kẹ́mi tì ní ogun ẹ̀yìn parẹ́ ogun gbogbo ọmọ Yorùbá káàkiri lókè òkun lẹ́kùn ìwé all over the world ẹ dúró ti bàbá Ọlọ́run àdó ti ìdílé tọmọ Ọlọ́run àdó ti àdó táwọn ọ̀nà yẹn àdó táwọn ọmọ yìí ẹ̀yìn parẹ́ ọ̀rẹ́ kan tó lọ jù lẹ́sẹ̀ o àdópẹ́ gidi ẹ bá wa kí gbogbo àwọn ará Èkìtì tó host wa bẹ́ẹ̀ ni àti gbogbo àwọn ará Èkìtì pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín àtọmọdé àtọba àti ìjòyè nílùú Èkìtì Ọlọ́run ní bàálù náà jẹ́ ilẹ̀ ní tí ọba ti wá bàálù Èkìtì jẹ́ gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ ní bàjẹ́ láṣẹ Ọlọ́run ẹ sí òun ẹ̀kú àdó tí Ọlọ́run tó lọ ayé tó lọ́run yóò dúró tì yín yóò dúró pàápàá jùlọ ẹ̀yin Èkìtì ẹ máa ń dúró tán ni Ọlọ́run ní fi yín lẹ̀ Ọlọ́run ní fi yín lẹ̀ ẹ̀kú àdó ti wa ẹ̀kú àdó ti wa gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ò ní bàjẹ́ àwa la máa borí àwa la máa borí àdè máa borí ọ̀tá agbára Ọlọ́run kí lè ní òní ni 5 òní ni 5 òní ni 5 èmi ní oh 6 sorry òní ni 6/3/2025 ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2025 òun la wà báyìí. ẹ máa ṣe ẹ̀rọ bí ẹ máa yọ̀ báyìí. bẹ́ẹ̀ ni ṣé ó lọ dáadáa? ó lọ bọ̀ kọ̀ọ̀kọ̀ wọ́n sòjóró fún wa 1-1 tá a gbá yẹn wọ́n lóòmù advantage ni ọlọ́wọ́ àdáàtò olórí ìlú ni wọ́n ẹ̀rí kótó wa náà ni tó sorí bí síìtì kẹ̀kẹ́ wọ́n ń sáré bùlàbùlà yàrá àgbẹ̀ ẹ̀kọ́ yọ dànù wọ́n á dójú ti ní bọ̀ àwọn ẹni pẹ̀ mọ̀ pé àwọn ìpadà lẹ́yìn ojú òjì padà lẹ́yìn Man U nìyẹn Man U lè ní adẹ ti lẹ̀ pọ̀ for life united forever ni so but gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí tíìmù wa lọ́wọ́ yìí ó ti ṣẹlẹ̀ sáwọn kan náà rí ó ní ọdún táwọn sẹ́nà náà máa ń wà ní 13-12 pé táwọn sẹ́nà tó ń sẹ́nu yánmayánmá yẹn ó ní ọdún táwọn náà fi máa ń wà ní 13-12 àtàwọn Chelsea tí wọ́n ń bẹ̀ yẹn wọ́n wí ni àwọn bọ́ọ̀sì mi tó ń jọ ọmọ Chelsea tó ń bẹ gbogbo ẹ̀yàn tẹ́ jẹ́ bọ́ọ̀sì mi tẹ́ jọ ọmọ Chelsea tẹ́ ń pe nọ́mbà mi tó bá ti ní Man U wọ́n àmọ́ pè mí bàbá ẹ kú ayò bàbá ẹ kú ayò tí bàbá yín àdá bàbá yín òun ló kú ayò ẹ̀yọ́ mọ àlẹ́ bẹ̀rẹ̀ látòrí dúdú gbogbo yín pátápátá lọ́rẹ́ ìjókòó ara ẹ jẹ́ fọ́sì lọ́rẹ́ ìjókòó ara ẹ jẹ́ wọ́n pè mí mọ́ lásìkò yìí níjọ́ tó bá ti ní Man U ní lọ́rẹ́ máa ń pè mí kò ní pè mí nígbà tó Man U bá gbá bọ́ọ̀lù òun àti Olúṣesí tó wà Belfast Olúṣesí ó gbọ́dọ̀ pè mí wá o níjọ́ tó bá ti na Man U Olúṣesí mọ́ ń pè mí níjọ́ tó bá na Arsenal bẹ́ẹ̀ pé kò ní gbé fóònù níjọ́ tó bá na Chelsea bẹ́ẹ̀ bá pè lọ́rẹ́ kò ní gbé fóònù ọjọ́ tí Man U bá ti wá ń gbá bọ́ọ̀lù tí wọ́n bá ti na Man U báyìí yá máa ṣe ẹ̀ló bàbá ẹ̀kọ́ ayò lọ́rẹ́ ọ̀ka bùkù fọ́ọ̀sì lọ́rẹ́ ọ̀ka bùkù níjọ́ tó bá ti na Man U bàbá kò ní sẹ́ kó fẹ́ pè mí fún bọ́ọ̀lù ẹ kàn sẹ́ ẹ pẹ̀lẹ́ àwọn màdàmú ńkọ́ ẹ sì kó ayò máa ayò wo ni bàbá yín gbá no going back. No going back. No going back. I say, love you all.